yà àwọn àṣírí tí ẹ mọ̀ ń wá àwọn tó ń lọ lórí awuyewuye oyè màmá àgbàdo Ògbómọ̀ṣọ́ àwọn oríṣiríṣi nǹkan tó bí síta àwọn oríṣiríṣi ọmọ tó bí síta tí kan ọjọ́ kan bí kan ò sì gbé kan bí òwú jango tó wá jẹ́ pé wọ́n ti di egbìrì ọ̀tẹ̀ bá ṣe ń pa náà kan onìkan rú kí ni àrímú wá fún wa lóde yìí a máa sọ lórí bàbá wa ọba Jimoh Ajagungbadé kẹta tí wọ́n ṣiṣẹ́ kó tó di pé bàbá wa ìsìnkú àmọ̀jẹ́sì ọba Fọlábí Ọláoyè Ọládùnní Gáníù Olúmọ̀kẹ́ kẹta kó tó di pé wọ́n bọ́ sórí àpèrè kí ni tó ṣẹlẹ̀ nígbà ayé wọn pẹ̀lú àwọn aráàlú kọ̀ọ̀kan ṣàjẹ́ àbàmì ẹ̀dá kí ni tó ṣẹlẹ̀ pẹ̀lú state capital láyé bàbá wa Jimoh ọba Ajagungbadé kẹta dẹ́n kí lọ́kọ̀ nẹ́ẹ̀tì bàbá wa Chief Sunday Adédèyí Adéyẹmọ èké Ìgbòho máa ń tọ́ wà nílẹ̀ báyìí nílùú Ọ̀yọ́ state pàápàá jùlọ ohun tó ń ṣẹlẹ̀ ní abẹ́ Ògbómọ̀ṣọ́ kí ni tó fa ìrìn wo ni ẹ fẹ́ kí wọ́n rìn a ó gbọ́ àṣírí rẹ̀ níbi fídíò yìí dẹ́n pàápàá jùlọ ohun tó ń lọ generally nílùú Ògbómọ̀ṣọ́ lórí bàbá wa ìsìnkú àmọ̀jẹ́sì ọba Fọlábí Ọláoyè Ọládùnní Gáníù Olúmọ̀kẹ́ kẹta mo ṣí fìlà forí adé kádé ọpẹ́ lórí kíbàtà ọpẹ́ lẹ́sẹ̀ kílù kẹlẹ ọpẹ́ lọkọdọ kẹni káwọn ẹsẹ máa kàn jẹ kó pẹ́ ìlú Ògbómọ̀ṣọ́ oníbàjẹ́ ìlú Ògbómọ̀ṣọ́ onídàrú bàbá òdì láyọ̀ mo wá fẹ́ gbé wa débẹ̀ ẹ rí i pé pẹ̀lú àdéhùn tá a ti ṣe fún wa gbogbo nǹkan bá ti ń jáde ẹ̀yẹ subscribe kẹta notification bell táwọn fídíò bá ti ń jáde lẹ́yọ̀kejì kọ́ mọ̀ fò wá kọ́ mọ̀ wá sọ́dọ̀ wa àwọn ilé alábàákàtà ti wo fúnra bọ̀ tí a ti subscribe láàrin ilé alábàákàtà ti dókítà àkọ́kọ́ ní láti rí fúnra wa ẹ jẹ́ ká subscribe lábẹ́ fídíò àdìtẹ́ kọ́ subscribe ṣe fi ká tẹ̀ lórí yóò padà yóò di subscribe yóò gbèsè yóò gba gbèsè méjì ká fọ́ ti agbóyin padà yóò di mẹ́ta ẹ̀tẹ̀ tó àdókè pátápátá ẹ ti subscribe ní ẹ ti gbàtà inú lógó nìyẹn ọ̀fẹ́ lọ́bàdé ìjápọ̀ náà kan ti ọ̀yá ẹ tẹ̀lé mi ká lọ kí n gbé yín débẹ̀ kárí ohun tó ń lọ nínú Ògbómọ̀ṣọ́ gangan lẹ́yọ̀kejì. A'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim wa bihi nasta'in ana qaya muhin rabbi sidni ilma wa fahma kathira rabbi sidni ilma wa fahma kathira rabbi sidni ilma wa fahma kathira. Ojúmọ́ akú ojúmọ́ mọ́ akáàbọ̀ sórí ètò yín ẹ̀yin lẹ́lẹ̀tò ambassador Ògbómọ̀ṣọ́ yẹn káàbàtà ọkọ̀ àwọlé wọn ọba àwọn ti lọ fà ambassador 001 of Ògbómọ̀ṣọ́ land ojúlówó ọmọ Ògbómọ̀ṣọ́ bá mi Isaac Ayọ̀ọ́lá ẹ káàbọ̀ bá mi mo ti rí yín ẹ káàbọ̀ welcome on board sir. ètò Agbeni Olúkọ̀yà bàbá mọ́ ẹ káàbọ̀ sórí ètò wa ètò yín kò ní bàjẹ́ fẹ́ nìkọ̀ọ̀kan wa ẹ máa share kẹ́dẹ̀ máa comment ẹ gbọ́ àní pẹ́ púpọ̀ láàárọ̀ ìtorí ààwẹ̀ wa ń ta ẹgbẹ́nu mi gbẹ́ díẹ̀. ojú àwòrán mi ẹ rí pósítà tí mo gbé síbẹ̀ mo ní interrupted wọ́n kọ́ síbẹ̀ ni mi kọ́ ni mo ṣe o mi kọ́ ni mo ṣe stika yìí mo rí ni interrupted but not stopped. Gandhi bàbá ò dúró rárá à ń lọ náà ni bó ti wù kẹ́ gbogbo ẹ̀ mọ́ra wọn tó ọba Gandhi must succeed. àmì Moses Bukola Àkànbí wọn níbo ni mo wà mo ní mo sì wà pẹ̀lú yín afẹ́fẹ́ ni afẹ́fẹ́ ó gbé wa lọ tó ti wá gbé wa padà ẹ̀sìn káàbọ̀ yá mi share program yìí kẹ̀dẹ̀ mi love and like. bàbá Moses fẹ́ bá bí bàbá mi Isaac Ayọ̀ọ́lá ó yé wọn dáadáa ní tí ẹ̀jẹ̀ rí mi ó yé wọn ó yé bàbá mi Isaac Ayọ̀ọ́lá ó yé wọn púpọ̀ kò ní bàjẹ́. òótọ́ ọ̀rọ̀ a máa korò yóò korò ẹni tí ó sọ àti sọ́ọ̀fẹ́ ni pé òótọ́ bí n bá ti sọ báyìí sí wọn ní mi sọ́wọ́ ẹni tí ó gbọ́ náà yóò kò létí ẹ̀ àmọ́ bí yẹn bá lè sọ ọ̀dà fẹ́ni tí ó sọ kó sòótọ́ ẹ mọ̀ jẹ́ apárọ́ torí àwọn Yorùbá ní kúrọ́ níyì ẹ̀tẹ́ ní mú wá wọ́n sì ní ọdí afẹ́fẹ́ la pé rin ọjọ́ kan báyìí ni ìyẹn máa mọ ẹ gbọ́ ká tó dáa kí ẹ máa sòótọ́ kọ́dà àbó ti wù kọ́ mọ̀ pẹ́ péyàn tó olóòótọ́ wọn ní kì í lẹ́ni ó lè mọ́ lówó lọ́wọ́ àmọ́ níjọ́ tí òtítọ́ bá gbé ni tí òdodo bá gbé ni onírọ̀ ọmọ sí kíni yóò máa wòran ni o ẹ dákun òtítọ́ ní ẹjẹ́ àmọ́ sọ. mi Bọ́látitó Agbeni Olúkọ̀yà wọ́n ní ẹ̀yin ọmọ ọba lè máa borí inshallah àwa láborí. Fẹ́mi Adédèjì Ògúnmọ́lá kò ní bàjẹ́ fún yín ẹ máa share rẹ̀ ẹ máa ṣe kíni ẹ máa kọ́mẹ́ǹtì. bí àjọ ń ṣe náà ni Mr. Fẹ́mi family wà dáadáa ẹ ṣeun jàre mo dúpẹ́.
ń sọ òótọ́ bá ń gbìyànjú àti sòótọ́ àwa tá à ń gbọ́ náà ẹ jẹ́ á máa gbìyànjú àti múyè òtítọ́ mọ́ra ẹ̀gbọ́ òtítọ́ gbogbo alamọ tí ń jó òótọ́ lamọ tí ń jẹ́rọ́ bẹ́ẹ̀ bá rẹ̀ nìkan tí bá ń gbìyànjú àti sọ òdodo àwa tá a bá ń gbọ́ náà ẹ jẹ́ á gbìyànjú àti máa mú lò àtẹni tí ń sọ òdodo àtẹni tí ó lè rí sọ àtẹni tó tún gbọ́ tó mú lò náà gbogbo wa pátá lájọ wa jèrè. Ọlọ́run tó fi ọba wa olóríire His Imperial Majesty ọba wa Ghandi Afọlábí Ọláoyè Orúmọgẹ́gẹ́ ẹlẹ́kẹta tó fi wá bless wa l'Ógbómọ̀ṣọ́ Ọlọ́run àmọ̀ dúpẹ́ bàbá tí wọ́n dúpẹ́ fọ́lọ́run ẹ jẹ́ ká mú àǹfààní yẹn tá a rí yẹn jẹ́ àmọ́ lórí ẹ jẹ́ àmú lò èyí táwọn sẹ́ ìwé táwọn sáà fẹ́ máa fi ọ̀rọ̀ ẹ̀sìn dá wà lálẹ́ yẹn ní díẹ̀ ìtafẹ́ máa dúró lẹ́yìn abẹ́rẹ́ àwa kan wà ní tọ́ba láṣẹ àwọn kan mọ̀ ní ti ìmáàmù làwọn ṣe ẹjẹ́ àmọ́ tá à ń ṣe o kẹjá mọ̀ pé gbogbo pátá àti àwa tọ́ba láṣẹ àtàwọn tí ń dóso ti ìmáàmù tọ́líà abẹ́ Ògbómọ̀ṣọ́ la wà ẹni tó sì jẹ́ nọ́mbà 1 gbogbo Ògbómọ̀ṣọ́ kò pé méjì His Imperial Majesty ọba Ghandi Afọlábí Ọláoyè Orúmọgẹ́gẹ́ ẹlẹ́kẹta ó nọ́mbà 1 l'Ógbómọ̀ṣọ́ báyìí tí ó sì sẹ́ni kankan tó lè bá a dùn. Àlékún ìkẹ́ àlékún oore àti àlékún ìgẹ́ Ọlọ́run àti àlékún ẹ̀mí gígùn àlékún àlàáfíà àlékún ìfọ̀kànbalẹ̀ fún bàbá wa olórí wa ọlọ́lá wa His Imperial Majesty ọba Ghandi Afọlábí Ọláoyè Orúmọgẹ́gẹ́ ẹlẹ́kẹta kábíyèsí o. Olórí ọba wa kú ọjọ́ ìbí tí wọ́n ṣe sílẹ̀ àná kọ́ ni wọ́n sọjọ́ ìbí ni àná fẹ́ náà ni wọ́n ṣe olórí wa olórí ńláńlá olórí tọ́mẹnu ẹ̀ olórí tọ́mọ yáàyè Ọlọ́run fún wa lọ́ba ó tún wá fún wa ní olórí tó dáa tó yáàyè tó farabalẹ̀ fún ọkọ tó gbà fọkọ pé ọkọ mi ẹ máa ṣèlú lọ a wà pẹ̀lú yín ìyàwó olórí ẹ̀mí yín ó gùn ẹ sì ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé nínú àlàáfíà àti ọlá ńlá màmá mo sì fẹ́ rí ni ó yẹ kí n fún yín gift o Ọlọ́run gbọ́ àmọ́ ẹ bá bínú ìyàwó olórí gift yín ẹ bá wọ̀ rí ẹ mọ̀ gbà lọ́jọ́ iwájú ẹ ṣe wá bínú eléyìí náà tí mo ṣe náà ẹ gbà bíbí gift ó mi kí n fún yín lẹ́bùn wàláì ẹ mi kí n fún yín lẹ́bùn ṣùgbọ́n ẹ bá bínú ọ̀nà ló jìn ẹ ṣeun afa mi ọ̀gá mi Mukadam Abdullah kábíyèsí o Ọlọ́run ìjọba àdìẹ kújọ mẹ́ta sà Mukadam Abdullah àṣìṣì kò ní bàjẹ́ sà. Ó ti ń kí ọba wa ni mò ń kí ọlọ́lá jù lọ nọ́mbà 1. Ìmáàmù àgbà ìmáàmù àgbà ìmáàmù àgbà lórí mo sọ fún jò níṣẹ́ rí òótọ́ ọ̀rọ̀ tèmi máa ń sọ kí ní kàlẹ̀ ẹsẹ̀ rí ẹlòmí ọmọ mi ṣe rí kò àpáàtì pé ẹ̀mọ̀ mi kọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ òtítọ́ ọ̀rọ̀ tó wà níbẹ̀ ní wípé gbogbo ayé ti mọ̀ pé tó bá láṣẹ la wá àwọn náà sì mọ̀ ẹ̀ǹgẹ́ẹ̀tì àṣì lè háìdí ẹ̀ ẹni bá pè mí tó pé tí mo sọ fún lẹ́yìn bá yàtọ̀ sí tí mo sọ lórí social media kó play ká gbogbo ayé gbọ́ àwa sì dùn lórí ẹ̀ pé tó bá láṣẹ gbogbo ohun tó bá ti wá fà kalẹ̀ làwa tẹ̀lé ṣe gbọ́
ẹ máa gbọ́ in tí ó bá sọ pé àwọn fẹ́ làwa fẹ́ tó bá sọ pé mi ò fẹ́ nu tó bá ní mo ṣe kí ni tó bá ní mi ò fẹ́ àwa náà ò fẹ́ ọ nu tó bá ní mo fẹ́ ọ àti fi ọ automatically kódà mo sọ́njọ́ ni mo ní kí ó bá di ọ̀la tí ọwọ́ agánjọ ọba Afọlábí ọlá ìbá ní pé Ìmáàmù Tọ́líà ó máa bọ̀ wá o àti fi ọ àwa náà bẹ̀rẹ̀ sí ní fi ọ abẹ̀rẹ̀ sí ní fẹ́ Ìmáàmù Tọ́líà nù àmọ́ báyìí ìmáàmù wa Habibullahi Ahmad Tijani Ayélára number 1 àwọn sì ni ìmáàmù ọba lọ́wọ́ tá a wà yìí àwọn ni ìmáàmù ọba ẹgbẹ́ mo sọ fún ni àwọn ni ìmáàmù ọba àwa àṣèré tọba làṣẹ làwa ṣẹ́ǹgẹ̀tì ìmáàmù Habibullahi sì ni ìmáàmù ọba definitely ìmáàmù Habibullahi Ahmad Tijani Ayélára akínyín púpọ̀ akú mo fi ti kí gbogbo mùsùlùmí ayé yányán Albashari bàbá dáadáa ajánásí àgbà ńláńláńláńláńlá ni Albashari ọlọ́run níjọba àjẹsà àìkójọ́ mẹ́ta àwọn Imam Habibullahi Ahmad Tijani Ayélára mo kí yín mo fi ti kí gbogbo mùsùlùmí ayé yányán pé akú yèdún ọdún iléyá báwo tí ẹ tí ìrẹ́rìn àgbà mi ò tí ìrẹ́rìn àgbò ọlọ́run kó ṣàánú mi àìrẹ́rìn àgbò báyìí àmọ́ bá ti bí ó ti lọ ọlọ́run kó ṣàánú ọlọ́run jọ mọ́ dá sí i mo fi Imam Habibullahi gbogbo àfa lógun mọ̀ sọ pé akú ọdún akú yèdún ẹni ní ọjọ́ àràfá ẹ̀rí ìbí náà wà nú àwẹ̀ ẹnu mi ẹnu lọ́gbẹ̀ yìí ọlọ́run kó gbà ní ìbádà fún wa mo kí ọmọ ayá mi àǹtí mi Bùkọ́lá Ògúnmọ̀ṣọ́ thank you for gómìnà mẹ́ta God bless you. You're welcome. Thank you. Bukola, I really appreciate you a lot. Thanks for standing by. Say, abo mo fẹ́ sọ anything. Ibo sì máa lágbára díẹ̀. Bukola má bínú. Mo sá kí ọ sá o ṣe ogún mẹ́ta o. Ẹ kú àdúró ti wà kò ní bàjẹ́ fún yín. Mo ṣe adúpẹ́ pé òkun. Engineer Olúsúnkànmí Gabriel bá mi ẹ káàbọ̀ sà. Bukola Ògbómọ̀ṣọ́ bá ń táàgì Meridi ọ̀rọ̀ àárọ̀ ẹ̀ kan Meridi gbọ́ èmi kì í fìyàn sínú ẹ táàgì Meridi kí fídíò yìí kó dé ọ̀dọ̀ Meridi bá ń táàgì Meridi wọ́n ní kótó wọ́n ní ń bọ̀ ẹ̀wọ̀n làwọn ládẹ́ẹ̀dẹ́ kọ́mọ́ padà wá dìjà wọ́n ní bí ti dìjà náà rẹ o kọ́mọ́ wá dìjà gbọ́ ẹ táàgì Meridi fún mi kọ́ wa gbọ́ fídíò yìí láàárọ̀ yìí. Mufasiru àgbà fún Ògbómọ̀ṣọ́ ọba Mufasiru gbọ́ Ọ̀yọ́ state mufti fún gbogbo Ọ̀yọ́ state jàre mufti mo fi kí gbogbo àwọn àfà Muqaddamul Wa'izin gbogbo àwọn àfà yẹn ni mo kí l'Ògbómọ̀ṣọ́ bàbá wa Dansoro lisanu àwọn ẹni ọlọ́run Dansoro abáwa ìmáàmù Danfulani ìmáàmù baálẹ̀ ta kí ìmáàmù wa ní kò sè mo fi tí kí gbogbo tí wọ́n náà kí gbogbo àwọn àfà ọlọ́run níjọ́ bàjẹ́ gbọ́ mo kí púpọ̀ gbogbo tí ń jẹ́ ojúlówó Ògbómọ̀ṣọ́ lábẹ́ alága wa Alhaji Yẹkí ní wọlé ọlá gbogbo wa ni. ọ̀gá mi mentor mi my everything ọ̀gá mi my able CSO Mr. Olúwọlé Olúfẹ́mi. God bless the senior man, sir. Àrímílò yà sir. Táàmù yìí, ẹ máa tẹ love and like. Ẹ bá mi share, ẹ bá mi tag Meridi. Ẹ bá mi tag Meridi. Àti gbogbo àwọn tí ọ̀rọ̀ náà ń bá sí kíni tí ó bá fẹ́ kàn láàárọ̀ ẹ bá mi tag wọn. Ẹ má bínú. Ó ti mọ́ra ẹ̀rí pé bí mi bá ti fẹ́ wọ̀ ńlá báyìí ìmọ̀ ńlá kí n máa kọ́kọ́ fi orin kí n máa fi wọlé. Mo kí gbogbo wa pé a kú ọjọ́ mẹ́ta a kú ojúmọ́ mo kí gbogbo wa yẹn àsìkò tí bá kí gbogbo ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa à ń bọ̀. Ìyá mi má gbé tó ju Ṣọlá mo kí ní dáadáa ìyá mi nu ọ̀tọ̀ ní ìyá wa ìyá mi ni. Bá mi Ẹ̀sìkáyọ̀lá bàbá mi nu bá mi Adé
Adeleke Adéwálé gbogbo wọn ní padà àkàrúkọ wọn ṣùgbọ́n láàárọ̀ yìí mo fẹ́ ṣe àwọn program kan. Àkọ́kọ́ mo kí àwọn mùsùlùmí lẹ́ẹ̀kan sí pé a kú ọdún àti bẹ̀rẹ̀ ọdún náà nìyẹn, ẹ̀mí wa ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé. And ẹ̀kejì ni pé láàfin ilẹ̀ program mi fẹ́ kọ́ lọ fàbùpọ̀ ẹ̀ rí i pé àwẹ̀ wà, mo tó tún sọ lẹ́ẹ̀kan sí àwẹ̀ ń bẹ, ìwọ tó bá ti gbàwẹ̀ sínú fáwọn aláwẹ̀, bá mi á sì kí ẹ gbàwẹ̀ ẹ sínú fún wa o, mo sọ fún yín o. Náà ọ̀rọ̀ tó ń lọ l'Ógbómọ̀ṣọ́, àwọn post kan bẹ tí mò ń rí tèmi kì í sáfà sí mi ò sì láìkí ẹ mọ̀ para tèmi kì í gbà á. Ṣé ẹ rí Ògbómọ̀ṣọ́, mo fẹ́ ká jẹ́ ọmọ kinní kan, ìwà tá à ń wù lénìí, tá à ń wù sí àbá ọba Gani Àfọlábí Ọláoyè yẹn kò ṣe bẹ̀rẹ̀ o. Bàbá wa Jímọ̀ Ládùn ní Ajagungbádé kẹta, bàbá náà gbìyànjú púpọ̀, àwọn náà gbìyànjú láti tó láti ṣe bí bàbá wa tòun náà ti ń gbìyànjú yìí, ṣùgbọ́n fìtínátì tí wọ́n fojú bàbá wa Ajagungbádé kẹta tàná náà rí bàbá ìfowópamọ́ náà ọ̀yá ẹsẹ̀ bó bá ti wù yín. Ogun náà la tún wá gbé ka bàbá wa tèmi náà láyà, àfẹ́ kó ní àṣeyọrí. Ṣé bí ìlú ti ń lọ yìí ṣé kò dá tó? Tí àbá yẹn ń fa àwọn èèyàn wá láti ní every December pé ẹ máa wálé wá dá nǹkan lẹ̀, táwọn tó ti sọ lẹ́nu ti pẹ́ sí ń wálé, èèyàn náà dá tó. Ẹ̀bẹ́ ní bá wálé oní òrìpó òun náà fẹ́ ṣe nǹkan sílé, ẹni tẹ́mi rẹ ti kú ní yẹn tẹ́lẹ̀. Ṣùgbọ́n gbogbo eré tàìsàn àǹsà ni pé ẹ sáfẹ́ lò bí ìtànà. For example nísìn, ẹ kí n sọ kíní kan fún yín. Mo ṣe fídíò lánàá, ọ̀rọ̀ tí mo sọ náà pọ̀. Ohun tí mo sọ ni wípé mo ní ẹ̀yin kan ẹ̀ ń tàgì àwọn kábíyèsí pé ọ́sápò lé. Mo rí fídíò kan tí ẹni arábìnrin kan náà ṣe, ó ń challenge bàbá kábíyèsí. Bàbá sọ wípé kí ni wọ́n ṣe sí, kí ni wọ́n ń wò, kí ni ìgbésẹ̀ wọn ni wọ́n ti gbé lórí àwọn tí wọ́n jí kó. Àwọn kan jẹ́ kí n bí kábíyèsí ní kó wọgbó lọ, kí wọ́n lọ kó àwọn báńdì àwọn tí wọ́n jí kó, àbí wọ́n sọ fún pé gbogbo bí tí ń lọ l'Ógbómọ̀ṣọ́ yìí inú bàbá kábíyèsí dùn sí, àbí inú wọn dùn sí. Èyí tí àwọn mùsùlùmí fojú wọn rí, àwọn mùsùlùmí táwọn fojú wọn rí la fẹ́ sọ ni, tí àti ìjáwọ́ náà dì sí àwọn mùsùlùmí náà ni. Àwa la gbé àwa la ń challenge, àwa la lọ kó ẹjọ́ bá bàbá yẹn wípé ọmọlé wa kọ́, ọmọlé wa ni. Àwa yìí náà la pàpàǹpá la gbé wọn lọ kóòtù, mùsùlùmí náà ni. Àwa yìí náà la ń dérí mú bàrí tá ń bú bàbá, àwa yìí náà ni mùsùlùmí náà ni. Àwa yìí náà lẹ́rìn kan ní sọ́kò mọ́ bàbá níwájú mọ́ṣáláṣí, mùsùlùmí náà ni. Àwa yìí náà láàmọ gbé ọ̀rọ̀ bàbá ọba Ghandi káàkiri gbogbo ìlú, àwọn àfáà ìjọmọ lèyí láti Ìwó ni o, Ìlọrin ni tí wọ́n ń bú bàbá, mùsùlùmí náà ni. Ọ̀tọ̀ tún nìyún. Ọ̀rọ̀ bandit tún délẹ̀, Ògbómọ̀ṣọ́ ìkan náà ni, ní Ìkòyí náà ni, orí local government tó ti kidnap náà ni. Bàbá fẹ́ lọ láti lọ fún peace meeting pẹ̀tọ̀ láti ṣe development fún 25 years agenda. Bàbá fẹ́ lọ Ògbómọ̀ṣọ́ Ìkòyí náà lẹ́ti orí local government lẹ́ti dínà bá bàbá yẹn, lẹ́kọ́ igi, lẹ́kọ́ gbogbo páànù, lẹ́ ń lu àwọn èèyàn pé wọ́n gbọ́dọ̀ kọjá. Kidnap wá dé, ṣé ẹ mọ̀ pé ààfin gan tájẹ̀tì wọn bí ààfin, mo ń sọ wípé ààfin palace bàbá Ghandi lẹ́fẹ́ wá gbé ní wọ́n fẹ́ wá kidnap ní, ṣé ẹ mọ̀ ni. A ti gbọ́ nísìnyí pé àwọn kidnappers yẹn wọ́n tún ti lọ sí Kwara, wọn ò wá lọ lùlù, wọn wá lọ ààfin. Ṣé kí wọ́n wá wo ààfin kí wọ́n kó gbogbo àwọn olóyè, àbí kí wọ́n gbé ọba? Tàbá lọ gbé ọba Ògbómọ̀ṣọ́ yẹn pé Ọlọ́run jẹ́ kú sóko ẹrú, Ọlọ́run jẹ́ ká kú sí oko ẹrú.
àti pé bàbá yìí ò sí láàfin, bàbá yìí ò tiẹ̀ sí nílé kí wọ́n tó wá kidnap. Tábà ní pé gbà tí wọ́n wá kidnap tán bàbá wa sá lọ. Ẹ̀yin tẹ́ ni wọ́n sá lọ ẹ ya wèrè o. Ṣọlá Bámidélé, ẹ̀yin tẹ́ ni bàbá wa Gani Afọlábí sá lọ wọ́n sá ẹ sí èrè o. Ṣé rí ọmọ kan bẹ tí máa ń wòrowòro tí máa ń kọ wòrowòro báyìí. Wọ́n ń tàgé orúkọ àwọn kan online táwọn ni wọ́n rán wọn. Bọ̀ kíní kan ò yí àwọn èèyàn, èmi kì í sọ̀rọ̀ tí ọba lẹ́rìí. Mo ti sọ́njọ́ kan mo ní bí n bá rí ẹ̀rí nípa pé bàbá Èjìdé wọ́n ń bẹ níbi nǹkan kan. Wọ́n ṣe kíní kan tí mo rí evidence wallahi ta'ala yín drag wọn out orí Facebook ń bí. Pé bàbá Èjìdé o tí mo rí evidence pé bàbá Èjìdé sọ báyìí wọ́n ṣe báyìí tí wọ́n fún mi ní ẹ̀rí. Èmi ò dájú bàbá Èjìdé o. Ọlọ́pàá ìjọ tí wọ́n ní àwọn bàbá Èjìdé àtàwọn nǹkan tí wọ́n lọ palace ọlọ́kábíyèsí. Èmi ò lè sọ̀rọ̀ nípa rẹ̀ torí pé tí wọ́n sọ láàfin èmi ò mọ̀. Àwọn nǹkan ni wọ́n lọ bẹ̀bẹ̀ ni èmi ò rí. Mi ò dẹ̀ rí fídíò pé wọ́n lọ bẹ̀bẹ̀ àbí wọ́n lọ bẹ̀bẹ̀. Ìmọ̀ tí wọ́n sọ. Bàbá kábíyèsí fúnra wọn ò disclose nǹkan tí wọ́n wá ṣe láàfin fún wa. Tá a bá lè rí kílípù àti tó sọ fún wa pé nǹkan bẹ́ẹ̀ ni wọ́n lọ ṣe láàfin, èmi ò fi fún gbogbo ayé ní sọ fún. Torí àwọn tí wọ́n máa ń gbọ́ mímọ̀ pé tí n bá wí confam ni. Mi kì í sọ̀rọ̀ àforí sọ. Èmi ò dẹ̀ ní wá blackmail yàn. Ǹjẹ́ ní parọ́ mọ́ yàn ọ̀rọ̀ tí màá sọ tún wà ní táwọn èèyàn wà pé àròsọ bí ó sọ̀rọ̀ o tún wà ní kí n wá defend ẹ̀ tí màá fọwọ́ ra orí báyìí mi kì í sọ. Mi ò kì í sọ. Ó bá like mọ́ like mi. Tí n bá rí evidence kan báyìí sọ. Ní ìjọ́ tí ọba kábíyèsí sọ fúnra wọn pé Ìmáàmù Tọ́lẹ́ á béèrè 20 million tá a gbọ́ fúnra wa a tuntun sọ torí pé a gbọ́. Ìmáàmù Tọ́lẹ́ á náà sì deny ìbáwọn obìnrin 20 million torí pé àrítọ́ dájú ló wà. Nígbà tí wọ́n ní kábíyèsí ẹ fún wọn 20 million bàbá ní kì í sọ̀rọ̀ owó lélẹ́yìí àbá tó sọ fúnra wọn agbọ́ yẹn. Agbọ́ ìyẹn èyí tó bá ti wá lẹ́rìí èmi kì í sọ ṣẹ́ǹgẹ̀t in tó fà á nìyẹn tí n bá fẹ́ sọ̀rọ̀ kódà gan tí n bá rí fídíò kan tí wọ́n ṣe èmi ò kí sáré jáde láti wá sọ̀rọ̀ yẹn màá jẹ́ kí ọ̀rọ̀ yẹn lọ díẹ̀ kó lójọ́ kan jọ́ méjì mẹ́ta. Ẹ̀gẹ́t màá jẹ́ kó lójọ́ méjì ìjọ́ mẹ́ta kọ́lá ń jẹ́ káwọn ọ̀gá wa àwọn èèyàn wa kọ́ tó sọ̀rọ̀ lórí ẹ̀ nítorí ọgbọ́n kọ́ bí tó bá tó sọ nítorí kún tèmi. Àkọ́ni ẹ̀kejì ni pé ẹni tó sọ tí ọ̀dà wọ́n lè padà pé lọ rìmúfù tó sọ yẹn o kò dá o kémi náà ti wá jáde kí n ti wá sọ̀rọ̀ lórí ẹ̀ sẹ́mi náà lọ rìmúfù èmi ò sì ní sí fídíò láyé kẹ́nikẹ́ni kí n wá rìmúfù ẹ̀ nígbà tí mi sọ tẹ́nu mi ọba mi ò ní sọ nǹkan tí mi ò lẹ́rìí fún ìwà ṣe fídíò kan ní àlọ́ rìmúfù fídíò yẹn náà àbí tí mo bá ṣe nígbà pé adéṣọ́kì yẹn ọ̀dà lókù àbí kò clear. Ṣùgbọ́n tèmi ni pé gbogbo ẹni tó bá ń wà ní ẹ̀yìn tí ń robi sí bàbá yẹn tí wọ́n ń wò kí bàbá Gandhi ó ṣubú tàbá tiẹ̀ mọ̀ wọ́n Ọlọ́run mọ̀ wọ́n. Ẹ̀yin tẹ́ bá ń kún ìbàjẹ́ l'Ógbómọ̀ṣọ́ pé Gandhi ó ṣubú láníyàn yín pé bàbá yẹn kan ṣubú ni kán má rí ọba yẹn ṣe ẹ̀yin náà ṣubú o. Ẹgbẹ́ ìdáko yẹn gbogbo ẹni mo tún sọ gbogbo ẹni tí bá ń bẹ́ mi kó gbọ́n sọ kọ́kọ́ mọ́ balẹ̀. Ọkàn yín ò ní balẹ̀ o. Ọkàn yín ò ní balẹ̀ o. So à ń táàgì bàbá sọ̀hún pé kíní kan wọ́n jáde bàbá sọ̀hún ò sí l'Ógbómọ̀ṣọ́. Ọ̀rọ̀ kidnappers kì í ṣe ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ nìkan ọ̀rọ̀ gbogbo Nàìjíríà ni. Tí ń jásí pé àwọn ìjọba àwọn ni wọ́n lẹ́tọ̀ọ́ àti gbégbésẹ̀ tó nípọn láti provide security fún wa. Ó láàfin bẹ gbogbo wọn abẹ̀yìn gómìnà Ọ̀yọ́ state His Excellency Ẹnjìnìà Ṣèyí Mákindé yẹn dáadáa ní yín èmi mọ̀ yín dáadáa bẹ́ẹ̀ ni mi mọ̀ yín dáadáa tọ́lá àti bá gómìnà ṣiṣẹ́ dáadáa rí tó a mọ̀ wọ́n ẹ bá wa provide security
ẹ dákun torí Ọlọ́run à ń bẹ Nigerian president bàbá Tinubu ẹ má jẹ́ wọn kó wa tán àlówó lọ́wọ́ o. arákùnrin kan tí wọ́n gbé tó ń lọ sí bẹ́ẹ̀ ń travel lọ sí Abuja àbí ń lọ sí Kaduna ni tí wọ́n arrest ẹ̀ táwọn kidnappers gbé wọ́n ní kó lọ wá $100 million wá bó ló ti fẹ́ rí. káwọn lọ jíròrò omi lólu rẹ̀ gbé nísìn káwọn ní lọ wá $250 million $100 million wá mo ti fẹ́ rí ẹ dákun. ìyá ni ẹ wo ẹ kidnappers ìṣẹ́nu àbó kìnnà kí mi gan mi kà jọ yù ni o mo ti fẹ́ rí $100 million. ẹ mọ́ àjọ rí bẹ́ẹ̀ torí pé bí bá ti ń rí bẹ́ẹ̀ tí ẹ bá provide security àwọn kìíní ẹ̀ máa pọ̀ sí nítorí àwọn tó bá ti kó táwọn rówó san by 5 by 4 kò sì fẹ́ kú yọjọ́ ìwọ̀n ni. ẹ wá wo iye ẹ̀mí tí wọ́n ti sọnù ẹ wo iye ẹ̀mí tí ń ṣòfò ẹ̀yin ìjọba ẹ fàfọ́lọ́run bẹ̀ yín ẹ má fi ẹ̀mí watakáìtì mọ́. lóòótọ́ àwọn ọmọ tí wọ́n lè jí wọn gbé ṣùgbọ́n bá ń bá jẹ́ àwọn ọmọ tí ń gbé Ọlọ́run tí máa ń jiyàn gbé lè jẹ́ ọmọ tí ń náà gbé fúnra rẹ̀ o. bẹ́yìn bá wò pé àwọn ọmọ tí yóò sí nínú àwọn tí wọ́n jí gbé fámìlì yóò sí ń bẹ̀ Ọlọ́run náà máa jiyàn gbé o. alèmí nìkan lè rìn lọ tí wọn ò ní jí gbé gan tí ó kàn rìn lọ fúnra tí ó kàn rìn lọ tí ó lùdàkọ tí ò ní mọlé mọ́ èyí ò sì dá. àwọn tí wọ́n ti jí gbé àmọ́ pé tọ̀ wọ́n bèrè ránṣọ́ọ̀mù ni ẹni tó bá rìn lọ tí wọn ò rí mọ́ ń kọ́ ẹni tó kàn rìn lọ ẹ dákun wọn ní jí àmọ́ tí náà gbẹ̀yìn ìjọba o. president Nàìjíríà governor governor state kò ṣe pé Ọ̀yọ́ state nìkan Kwara state governor gbogbo ẹni tọ́rọ̀ bá kàn gbogbo ẹni tẹ́ wọ́n lẹ̀ Yorùbá yìí ẹ má jẹ́ wọn jí wa gbé mọ́ o. àwọn tí wọ́n jí gbé ẹsẹ̀ ètò kí wọ́n lọ fi wọ́n lẹ̀ abẹ́yìn ni wọ́n àṣàkọ́ o. ibo làwọn ẹbí wọn ti fẹ́ bóun ni wọ́n ti sọdún ọ̀la nísìn wọn ò lè sínú dùnnú ẹ̀yin kan ó sì wà ẹ̀ mọ́ gbádùn. so bàbá kábíyèsí bàbá tí ó kí ẹ̀ fún àlàáfíà ìlú bàbá tó kí ẹ̀ fún àwọn ọmọ ìlú ẹ̀ ni bàbá tó ṣe kíni tó ṣe tó láti ṣe kíni láti dáàbò àwọn ọmọ ìlú ẹ̀ ni bàbá tí sítárì security before èmi bàbá ò sì sí nílé bàbá wà nílé àfin tẹ́ bá dé bá ti bá àwọn olóyè ẹ ti bọ́ bá nìyẹn ẹni tó rí yóò pé ẹ má sọ̀rọ̀ èrèdè mọ́ pé ọba sá lọ bo sẹ́ẹ̀sì èrè mọ́ tilẹ̀ ọba ìlú wo ni ó wò kí nǹkan mọ̀ sí àwọn ọmọ ìlú ẹ̀ tí ni yóò sì mọ̀ dùn kọ́ wọn yẹ lérí ibú ọba tí ń fowó ara ẹ̀ sanwó fáwọn securities tí ń fún owó ara ẹ̀ fáwọn security kọ̀ọ̀kan lówó láwọn tó jẹ́ NGO irú ọba lẹ́wà lọ sá lọ fún kíni ẹ̀yin ẹ̀ ló bá sọ ní wá sí ìwò àfihàn bá jí sẹ́wọ̀n pé bóyá atọ́ bá pani lórí àmú omi sí tó bá mú omi pààyàn lórí kílẹ̀ mú sí tó bá jíyàn pé tí nǹkan bá ṣe ọmọ ìlú ọba ìlú ó sáré wípé ẹni kan ṣe yìí bàbá yẹn náà sì ń sáré ìmọ̀jọ́ tẹ́ dá àfin tẹ́ ẹ̀ bá wọn lóye láàfin tẹ́ bá ti wá gbọ́ lẹ́nu àwọn olóyè ọba ló sọ mo ti rí nù ọba ló wí bàbá kábíyèsí ló wí kò wá síjọ́ kan tẹ́ ẹ wá ní tẹ́ wàá dà tẹ́ wàá ní báwọn olóyè ń bẹ̀ so kẹ́nìkan máa fi ọ̀rọ̀ bandit ònú bandit tí ẹ gbé ògùnmọ́ ní Nàìjíríà kò sẹ́ máa ń ṣẹlẹ̀ ẹ má tún fi mọ́ tánẹ̀sí méje ọba mo sọ fún yín lánàá náà èyí tó wà fẹ́ ṣòfò nù yín kò sẹ́ni tí inú wa dùn ìfún èmi tí mo jòkó yìí àwọn èèyàn kan ń bẹ tájọ́ máa ń sọ̀rọ̀ dáadáa torí pé tọ́sẹ̀lẹ̀ yìí ẹnikálukú ó bomi tútù sí wa lẹ́mìí torí pé tẹni tó dé la rí tẹni tí ń bọ̀ àmọ́ akàn bẹ́ẹ̀ lọ́nkọ́ lọ́mọdé ká burú ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa mọ́ ẹ má sì fi yún dá ìpayà sáwọn èèyàn lẹ́mìí láti jẹ́ kí lọ síwájú tí bàbá wa Ghandi fẹ́ ṣerégún mọ́ṣọ́ kí wọ́n lè kọ̀ntínú rẹ̀ torí pé àwọn tí máa ń wálé December nísìn fún carnival ẹ̀mí wọn ní wàá balẹ̀ pé tí wọn ò ní jí àwọn náà gbé báyìí ẹ dákun torí Ọlọ́run ẹ bá wa wá nǹkan ṣe o ẹ wá nǹkan ṣe o ìjọba níta ẹ jẹ́ wá ní kẹ́ ẹ protect wa o kẹ́ ẹ dáàbò bo ẹ̀mí àti àlàáfíà lóòótọ́ Ọlọ́run lọ́ba aláàbò tí ń sọ́kó wa ṣùgbọ́n ẹ ṣiṣẹ́ ọwọ́ yẹn gẹ́gẹ́ bí ìjọba níta ẹ gbà nìyẹn
ǹtẹ́ gbà nìyẹn torí ọ̀rọ̀ yẹn àìmọye àwọn ọ̀rọ̀ tó yẹ ká dá síta létí tí sọ́ọ̀nsì torí pé a fẹ́ kí àwọn tí wọ́n jí àwọn èèyàn náà sọdún nù rọrùn. ẹ̀yin kidnappers náà yà ń kúrí ẹ bá gba Hausa yìí ń gba Hausa ẹ bá mi sọ fún wọn pé ẹ̀yin kidnappers ẹ bẹ̀rù Ọlọ́run o. ẹ bá ń fídíò yẹn bá ń sọ fún wọn ní Yorùbá yìí ń gbọ́ Fúlàní ni wà ní yà ń kúrí wọ́n jẹ́ yà ń kúrí dùn àlà o yà ń kúrí dùn àlà o ẹ yà ń pàṣẹ díẹ̀díẹ̀ o. a dẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ kidnappers náà ẹ̀yin olóṣèlú wa Ọlọ́run ó tú àṣírí gbogbo ẹ̀ tẹ́ ń bẹ́ẹ̀ di ọ̀rọ̀ kidnappers Nàìjíríà yìí Ọlọ́run ó tú àṣírí yín Ọlọ́run máa tú àṣírí yín láìpẹ́ ẹ̀yin tẹ́ ń bẹ lẹ́yìn rẹ̀ tẹ́ tí wọ́n fi ń jí àwa mẹ̀kúnnù gbé Ọlọ́run ó tú àṣírí yín o ẹ̀yin ìjọba ẹ má wòran o àwọn ọmọ tí wọ́n kó wọn ò lè máa oúnjẹ gidi jẹ́nu gbó àwọn tí wọ́n kó ẹ bá wa fi wọ́n lẹ̀ ẹ bá wa ṣe ìgbìyànjú ẹ bá wa gbogbo Nàìjíríà ní security àwọn tí máa ń falala lẹ́nu yẹn àwọn àmì tí máa ń falala yẹn ẹ ṣe tú wọ́n lẹ̀ àwọn tí máa ń fewé bọ ojú àwọn tí wọ́n gbọ́ go tí wọ́n gbọ́ kọ́ọ̀mù go nìkan ni wọ́n gbọ́ àwọn tí wọ́n mọ̀ yà ń kúrí dùn àlà tó wá ní please yóò ní ewo lè mímí please kó ẹ tú wọ́n lẹ̀ àwọn tí mò ń wí tẹ́ bá sọ pé officer please yóò ní wọ́n nà mí officer please kó why yóò tó yan ọmọ ni so ẹ tú àwọn yẹn lẹ̀ bẹ́ẹ̀ bá tú wọ́n lẹ̀ mo believe pé pẹ̀lú àṣẹ Ọlọ́run wọ́n kó àwọn kinní ni wọ́n kó wọn padà àwọn tí wọ́n sì jẹ́ èèyàn tí wọ́n fira wọn lẹ̀ pé àwọn náà fẹ́ jáde Olúṣẹ́ndé Ìgbòho ẹ fún wọn ní permission ẹ jẹ́ kí wọ́n lọ ẹnu àwọn tọ́lọ̀ wọn rán sí wa nu kọ́ wá tún kó lè bọ́ bá fẹ́ lọ ẹ jẹ́ wọ́n lọ káfàdúrà àti olóyè Sunday Ìgbòho Sunday Ìgbòho náà mo bẹ̀ yín gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo gbé lẹ́nu tanja ń bá dàbí ta ni ọkùnrin bàbá tí máa sọ̀rọ̀ yìí ajá ń bá dàbí nǹkan kí wọ́n bínú mọ́rúkọ wọn ni advice tí wọ́n fún Olúṣẹ́ndé Ìgbòho ẹ tẹ̀lé procedure yẹn ẹ lọ bá governors Ọ̀yọ́ state ẹ jọ sọ̀rọ̀ ẹ jẹ́ kí gbogbo àwọn tó yẹ kó mọ̀ kó lè bá wà successful kó má di pé ẹ lọ tán yóò tún wá di pé àwọn kan tó máa lọ gbẹ̀yìn fẹ́ mọ ṣe nǹkan tí ò dáa fún yín ẹ tẹ̀lé procedures àmọ́ pọ́lọ́ ń rán yín ni sílẹ̀ Yorùbá ẹ sì lè ṣe àwa náà sì fọwọ́ sí inú mi ṣe dùn ẹ níjọba ti fọwọ́ sí káwọn tó yẹ kó fọwọ́ sí náà fọwọ́ sí ẹni tẹ́kẹ́ fọwọ́ sí náà ẹ fọwọ́ sí gbogbo ẹyin lọ́ba àìrẹ́pọ̀ ẹ̀yin ọba náà fìyà jẹ wá àìrẹ́pọ̀ yín fìyà jẹ wá ìfìyà jẹ wá ẹ ṣèrẹ́pọ̀ ẹ̀yin ọbalẹ̀ Yorùbá ẹ ronú ẹ̀mí àwọn ọmọ ìlú tí wọ́n ti ń ṣòfò ẹ ronú ẹ̀mí àwọn tí wọ́n ń jí gbé tí wọn ò lówó lọ́wọ́ àtijọ́ àti mùlá ń bá kiri èwo tó ní ẹ lọ́wọ́ 50 million naira wá 50 million ní ìsìnbá kó fẹ́ lómi ìran rẹ̀ ò ní tòsí mọ́ torí Ọlọ́run ẹ ṣàánú wa so bàbá ọba Gani Àfọlábí Ọláoyè Ọlọ́run máa fi fún ọlọ́kàn balẹ̀ o kẹ́nìkan ọmọ táàgì wọn mọ́ o ẹni bá sì ti táàgì wọn ẹ̀yin ẹ̀yẹ wà ní mọ̀ ṣe kíní kan tí ọ̀dà ẹni bá ti kọ́ ohun tí ọ̀dà ń pọ̀ ọba ẹ mọ̀ wulẹ̀ repost ẹ̀ ẹ mọ̀ share rẹ̀ ẹ mọ̀ wulẹ̀ comment ẹ fi lẹ̀ nígbà tó bá ṣe tí ò rí comment tí ò rí share kò ní ṣe mọ́ àmọ́ ẹ̀ tó máa gbé kiri ẹgbọ́n tí kíní kan sọ ẹ mọ̀ wulẹ̀ jẹ́ agbọ́ ọ̀rọ̀ tí ọba ti wúlò tó bá lè ba nǹkan jẹ́ tó bá lè mọ múnú yẹn bàjẹ́ ẹ mọ̀ wulẹ̀ sọ ẹ mọ̀ wulẹ̀ bá wọn pín ẹ máa wọn pín àwọn tó yẹ kẹ́ ẹ share rẹ̀ ẹ̀ ní share rẹ̀ ẹ mọ̀ agbẹ́ ẹgbọ́n lábájá sọ nígbà tó sọ kí lẹ rí ṣe sí ibẹ̀ ṣe kẹ́ ẹ share rẹ̀ ni èèyàn sọ̀rọ̀ kẹ́ ẹ bọ̀m̀báàsì wèrè kẹ́ ẹ report page ẹ̀ kẹ́ ẹ blast wèrè ìbáwọn kan rìn wọ́n report page lọ́wọ́ ti wá tó fi suspend láti bí December tọ́sẹ̀ wàá ṣí láàrọ̀ àná ẹ̀yin ò ní í ṣe ẹ̀yún kẹ́ ẹ bá sọ tí o máa padà tí o dá pa ọba tó yẹ kẹ́ ẹ mọ kẹ́ ẹ repost wèrè àbí sorry kẹ́ ẹ lọ report wèrè ẹ mọ̀ wá gbé kiri ètò ẹ̀kẹ́ gbé ẹ̀ ní gbé ètò ẹ̀kẹ́ kọ́mẹ́ǹtì ẹ̀ ní kọ́mẹ́ǹtì oríṣi àwọn èèyàn ni wọ́n ṣe live tó já àwọn tí wọ́n jẹ́ tọ́ba láṣẹ
ẹ ní share live wọn, ẹ ní comment. Àwọn tí wọ́n bá ń bú ọba lẹ́mọ̀ wá bá wọn ẹ ń pa bá wọn pinnu. In tó fẹ́ ó fẹ́ kẹ́ pin náà ni ó fẹ́ kẹ́ ẹ wá ní comment. Ẹ ní share ẹ rí pé yóò sú. Ẹ rí pé yóò sú. Ọlọ́run kó mọ́ fẹ́ nìkan wálẹ̀ mo sì ní mi ní pẹ́ torí àwẹ̀ ń gbò mí torí Ọlọ́run ẹ má bínú. Ọjọ́ òní ọjọ́ tí yẹn fi ṣàdúrà ni ẹ kí mi wà lórí àdúrà báyìí àmọ́ ti ṣe apá kan ṣùgbọ́n mo tún gbọ́dọ̀ wá kí ẹ̀yin èèyàn wa mo tún dúpẹ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan sí gbẹ̀yìn bàbá mi lẹ́ẹ̀kan sí o mo dúpẹ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan sí o bàmí Ayọ̀lá tọ́ba láṣẹ nìyẹn àwọn yẹn ní àròsọ fi a sì ń sọ̀pọ́tì ọba lọ bá mi Emmanuel Olúṣọlá bàbá ní a sì ń sọ̀pọ́tì ọba lọ bá mi Ọlámilékan wọ́n láwọn sọpọ́tì ọba lọ gbogbo àwọn bàbá yìí ìyá mi Margaret Olúṣọlá ìyá Margaret ìyá Margaret wọ́n sọpọ́tì ọba lọ náà nù so àwa dúró pẹ̀lú ọba wàláì tàláì èmi sọ fún yín mi ò kì í ṣe content creator tọ́ba mi lọ̀rọ̀ ló bá mi ẹ get àwọn tí wọ́n ń ṣe ọlọ́mọ fàbáríkà sí ọlọ́run kó sì mọ̀ pé kálukú wa ń lọ fà á ìjọ tí n bá ti wá sọ̀rọ̀ online tọ́ àdúpẹ́ ìjọ tí n bá ti wá àbí kò sọ̀rọ̀ lẹ́nu ẹ get so dey appreciate gbogbo ẹ̀yin tẹ́ ń follow ẹ̀yin tẹ́ ń máa ń pín program yìí tí ẹjọ́ máa ń lọ dáadáa ọlọ́run níjọba jẹ́ fẹ́ nìkọ̀ọ̀kan yín mo ní kí wọ́n mi táàgì Mary D. Mary D gbogbo ilẹ̀ ọmọ Mary D àwọn èèyàn lọ́wọ́ dáadáa ni Mary D lóòótọ́ ni ọmọ dáadáa ni ṣùgbọ́n wọ́n ní ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ kọ́ máa dogun kọ́ máa dọ̀tẹ̀ ẹ bá mi pè é ẹ bá mi fà létí dáadáa ẹ fà Mary D ẹ fà létí ẹ pè é kẹ́ ẹ fà létí mo fẹ́ kìlọ̀ fún báyìí ni o lẹ́yìn ìkìlọ̀ tí mo kìlọ̀ fún yín tí ò bá ti wá ṣe correction lórí ẹ̀ wọ́n ní tí wọ́n fi jọmọ lọ kíké kọ́ o sọ́mọ jìnnà lẹ́ o àánú ẹjẹ́ àfọ̀rọ̀ social media rárá o wọ́n ní náà tí wọ́n ń pè báwo mo fẹ́ pò ìyẹn náà ẹ̀yà mi lówe kan gbogbo ẹni tó bá jẹ́ olólùfẹ́ mi rí dì yẹn tẹ́ ẹ nífẹ̀ẹ́ rẹ̀ ẹ bá mi sọ fún ẹ pé ẹni èmi àròsọ fi 001 ọmọ kọ̀ọ̀kan mọ̀ sọ ẹni èmi àròsọ fi àmbásádọ̀ gbogbo mọ̀ sọ yányán ẹni mo sọ fún mo kìlọ̀ fún lẹ́nìí Mary D ọlọ́run jẹ́ olè gbọ́mọ̀ràn kan tẹ̀lé tí fẹ́ sọ ìbọn bá tẹ̀lé tọ́ bá sí àtúnṣe lórí tí mo fẹ́ sọ yìí gbogbo àwọn fáǹsì ọbẹ̀ mi ò ní gbọ́ àwọn tí wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ ọbẹ̀ mi àròsọ́fì ò ní gbọ́ ẹ máa lọ́ọ̀fù ẹ máa láìkì ó dùn mọ́ mi kẹ́ bá mi táàgì Mary D kẹ́ bá mi táàgì ẹ táàgì gbogbo àwọn coded photo ẹ táàgì wọn kí wọ́n lè bá kìlọ̀ fún Mary D kí wọ́n lè bá mi wọ́ọ̀nù ẹ tí mo fẹ́ sọ yìí torí tí n bá sọ bá mi Isao ẹdíkújọ́ mẹ́ta sà ẹ kò ní bàjẹ́ ẹ káàbọ̀ padà sórí ètò mi èyí ọmọ dáa sí yọmọ dáa sí mo sì ń fẹ́ pẹ́ ní orí live láàárọ̀ yìí púpọ̀ ọ̀rọ̀ ń bẹ ńlẹ̀ wá ẹ̀yin bá mi nǹkan ń bẹ tó yẹ ká discuss nǹkan méjì ní òye ní pẹ́ àkọ́ni pé bátìrì mi fóònù mi ò níná púpọ̀ dátà àbí wáfà mi kò ṣe ni kò níná púpọ̀ kò níná púpọ̀ àwọn nǹkan kan bẹ oríṣiríṣi nǹkan tó yẹ kí n ká sọ ṣùgbọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ṣẹ̀ṣẹ̀ dé kó àwọn báńdíìtì tí ẹ kọ́ lọ kí wọ́n ti bá wa fi ẹjọ́ abẹ̀yìn ni ẹ̀yin àfáà yídí ọ̀lẹ́ bá wa bẹ lọ́hùn kọ́lọ́hún kó sọ wa kó bá wa tú àwọn tí wọ́n wà ní báńdíìtì kalẹ̀
gbogbo àwọn mùsùlùmí ẹ má sì yá gbàgbé àti pàdé ní general lọ́la tí Imam Habibullah Ahmad Tijani Aláwọ̀ ti léde wa fún ìrun yídì ti ọ̀la. Ẹ má jẹ́ àgbàgbé, ẹ má jẹ́ àpẹ́ kájọ wá pàdé ní yídì lọ́la ní general old yídì bẹ̀rẹ̀ láti kí n last year. Ẹ sì fọkànbalẹ̀ with maximum security ni ẹlòmínú tún máa bẹ̀rẹ̀ pé èèyàn lọ yídì o wọ́n máa jẹ́ lọ́mọdé wọn ó jí wa gbé èèyàn jókòó ní ilé ẹ̀kan wọ́n ń jí gbé. Ìsọ Ọlọ́run kọ́lọ́run kó fi sọ wa, ìyàbò rẹ̀ kó fi bò wá. Àwọn tá à ń travel náà àtàwọn tá à travel Ọlọ́run kó fi sọ ẹ̀sọ́ kó wa bá wà kọ́lọ́run kó fi sọ ẹ̀sọ́ wa. Kí n tó sọ̀rọ̀ Mary D, mo fẹ́ kí ẹ bá mi táàgì ẹ̀ yá kó tiẹ̀ ọkọ̀ wà ń bí ná kí n tiẹ̀ ọkọ̀ rí kó pé gbókò náà tiẹ̀ wà kẹ́sì bá ń fi tó bá wá rí fídíò ẹ bá mi send fídíò yìí sí pé ọ̀rọ̀ tí ń fẹ́ sọ yìí mo ti fẹ́ sọ yìí mo fẹ́ wọ́ọ̀nù ẹ̀ yìí tí ó bá ṣe àtúnṣe láàrin èní mo fúnjọ́ mẹ́ta màá jáde fún tán mo ń bó ti rí tẹ́ ọmọ ní ó ti ṣèdí bẹ̀bẹ̀ rẹ̀ tá a sì fi lẹ̀ ìkẹ́sí di ẹlòmíì la ilaha illallah Ọlọ́run kó ṣàánú wa. Mo gbọ́ láyọ̀ wọ́n láyọ̀ Babangida sáà Babangida ni wọ́n pè ní àbáwáṣà àti ẹ̀ ní bá mi Emmanuel ni wọ́n sọ fún mi bàbá mi kan náà sọ fún mi pé láyé wọn bàbá Ṣọ̀ún Tàná náà ti lọ gba state capital àwọn èèyàn kan náà lógun mọ́sán náà ni wọ́n lọ da gbogbo ẹ̀rú lẹ́lẹ́lẹ́ jẹ́ àrígbà ẹ̀sọ́ lúdókó ẹnu Ọlọ́run. Ìlú tó bá ti sí fọwọ́sowọ́pọ̀ tí ò sí rẹ̀ pọ̀ kájọ ṣe pọ̀ ìlọsíwájú bẹ̀ àmọ́ bẹ́ẹ̀ mẹ́hẹ̀ díẹ̀. Wọ́n ṣe kò wá wú àwọn èèyàn lórí àwọn tí wọ́n wà ń dalẹ̀ láti wúwá láti wá ṣe nǹkan rẹ̀ sílé. nígbà yẹn pé báwọn kan bá ti ń gbé lókè lẹ́yìn kan náà tó wọ́n jọ mọ̀ lù náà tó máa fà wálẹ̀ kí ló dé ẹ má jẹ́ àkóso ẹrú. Ẹ̀rí áńgẹ́lì tọ́lọ́run bá rán wá yìí áńgẹ́lì tọ́lọ́run wá rán wá yìí bàbá Ṣọ̀ún yìí ẹ jẹ́ á fún láyè ẹ fún bàbá àláyè ẹ jẹ́ kí bàbá ó sàn jọ ẹ jẹ́ kí bàbá yìí ó ríṣẹ́ ṣe. Àwa yìí nísìn gbogbo nǹkan ẹ ò gbé gbogbo nǹkan wọ́n mọ̀ fọ́wọ́ ni every December à ń rí àwọn èèyàn wa tọ́jọ́ mọ̀ lù wá tán wá sí láti ìlú òkè wá sí Nàìjíríà inú wa dùn wọ́n mọ̀ wá mọ̀ wọ́n. Nísìn mo fẹ́ travel out nísìn wá nísìn kó mo ti mọ àwọn ọmọ ìlú mi tó wà lógun ní Amẹ́ríkà kí fẹ́ travel out àbọ̀mọ̀ mi kan nísìn fẹ́ lọ síbi tẹ̀bá ní ọ̀yá bá mi àṣìkà yọlá o ọmọ mi ń bọ̀ o wọ́n ní ya welcome ni wọ́n wá pọ̀ bẹ́ẹ̀ tí bá ṣe bàbá yìí tí wọ́n jẹ́ àmọ́ra wa sáwọn yóò fẹ́ wálé tí wọ́n fẹ́ wálé bàbá yìí tún wá ṣeéṣe pé àní mọ̀ bọ̀ wá wọn ò sì yé bẹ́ẹ̀ má fẹ́ wálé torí àwọn àgbákò tẹ́ẹ̀fì wọn táàfì wọn ṣe náà ni àìní lọ sí ẹlòmí ò dálé iṣẹ́ lẹ̀ ẹlòmí ọ̀rọ̀ alẹ̀ pé kó lè bá fi kọ́lé iṣẹ́ ẹ̀tún mú ẹ̀tún sálẹ̀ ẹ̀tún lọ ṣaagun sí alẹ́ nìkan ti ẹ̀ pè mí nínú àwọn bàbá wa kan tó wà ní ọ̀hún náà ni ara ilẹ̀ acres láti fi dá ilé iṣẹ́ lẹ́bí afáàmù náà fi ṣe ni tí já sí pé àwọn Ògbómọ̀ṣọ́ náà àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ náà ni wọ́n gbà sí tá a mọ̀ ṣiṣẹ́ ń bẹ̀ àwa náà látún wá lọ rí nǹkan mọ́nú fáàmù yẹn tẹ́gbà lókùnmọ́sọ̀ bá sí èrè díẹ̀ látún wá lọ rí nǹkan mọ́nú fáàmù pé ká nìyẹn mọ̀ rí nǹkan yẹn sí ẹ̀dá kù sí tí wọ́n ṣe pé àwọn tá a sì ń wí gbọ́n bá wálé mọ́ ọ ti dáa fún wọn. ṣùgbọ́n ká wálé ẹ wà bá Gani Afọlábí Ọláoyè nísìnyí ẹ dákun kí ni wọ́n tó ń wá wọ́n ń sáré kí wùlú yìí ọ̀dà gbogbo òkè àtún wọ́n sáré kí àbáyọ̀ tó ń ṣubú àwa ń fà wọn lọ́tún à ń fà wọn lọ́sì ẹni tí ó bu wọn ó bu wọn ẹni tí ò ní gé ẹni tí ó bu wọn ó bu wọn ẹni tí ó máa bá ọkọ Ọlọ́run ẹ sì bẹ̀rù Ọlọ́run eléníyàn tèmi nìkan ọba ń kí ẹ. yín o ẹ̀yin tẹ́ ń dá ọ̀tẹ̀ lẹ̀ tẹ́ ẹ fẹ́ kí ẹ̀mí ọba kó gùn ẹ̀fẹ̀ kọ́ bá ó láṣeyọrí bẹ́ẹ̀ ti fún tán mọ́ bàbá wa Tàná Ẹ̀gúnbádé Tàná ẹ tún fún tàwọn tẹ̀lé náà ẹlẹ́rìí ibú ni yín o yín ọmọ ìlú yín fẹ́ dìbò ó fẹ́ dìbò gọ́fúnà ó fẹ́ contest gọ́fúnà ẹ wá fi ọmọ ìlú yín lẹ̀ á lọ ń fa ọmọ ìlú mi lọ́wọ́ sókè jẹ́gùdù jẹ́ra ni yín o ẹ̀yin olóṣèlú ọ̀ràn. Mary D ọ̀rọ̀ dorí Mary D báyìí Mary D tó ní lébẹ́ẹ̀lì Orúmọgẹ́gẹ́ must succeed ẹ bá ń gbọ́ Orúmọgẹ́gẹ́ must succeed Mary D
Meridi ẹ bá mi táàgì Meridi mo fẹ́ kìlọ̀ fún. Meridi ṣe kí Meridi ṣe bẹ́ẹ̀ ni mo ti wá fi yín sí suspect ẹ bá ń sọ fún Meridi ẹ bá mi fà á létí ibi tí bá ti gbọ́ mo fún ní ọjọ́ mẹ́ta tí ò bá wá ṣe àtúnṣe tí mo ní kó ṣe yìí ṣe rí Olúwa kò ní jẹ́ gbogbo ṣubú wàhálà ní ṣubú àní jábọ́ kí ni nǹkan tó ṣe ni pé ẹ sọ fún Meridi ẹ bá ń kìlọ̀ fún pé ambassadọ̀ tó gbà yẹn onìkan kọ́ ló ní o ṣe ń gbọ́ ambassadọ̀ tó gbà yẹn tí wọ́n fún onìkan kọ́ ni wọ́n fún ọjọ́ fún wa ní o mo fún ọjọ́ mẹ́ta sí àtèmi $10 kó tètè yọ tiwa àwọn yẹn ti wò pé Meridi ṣe fara sọ bí o ṣe yẹ pé ara o Meridi ọmọ dáadáa ọmọ mi àbúrò mi dáadáa ni kì í sọ ọmọ ẹ fẹ́ pé kí ló ṣe fara sọ bí ara o Meridi ọmọ dáadáa ọmọ àgbàríkà lọ́wọ́ náà. Ògbómọ̀ṣọ́ tó jẹ́ àwọn bloggers tí wọ́n blog tó jẹ́ content creator tó fi káríà rẹ̀ lẹ̀ tí wọ́n ń sọ̀rọ̀ sọ̀hún ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ Meridi obìnrin takuntakun ni ẹ gbọ́ ẹ bá ń kìlọ̀ fún ipe ambassador tó gbà yẹn ambassador yẹn òun nìkan kọ́ ló ní o wọ́n jọ fún wa ni ẹ bá ń kìlọ̀ fún pé $10 tèmi tí ń bẹ́nu lórí pé ambassador kì í bá ọ̀fẹ́ dé yóò bówó dé $10 tèmi ẹ bá ń sọ fún Meridi mo fún láàrin jọ ní ìṣẹ́jọ́ mẹ́ta ìbá ní kó sẹ́lẹ̀ ní lórí alẹ́ bá àfi sọdún lọ́la ẹgbẹ́ ọ̀la alẹ́ ọdún owó àgbòsí tí pé ọmọ kọ́mọ́dé pé àbí mo rọ̀ sí ẹ̀ ẹ sọ fún ẹ kìlọ̀ fún pé $10 mi tí ó bá fẹ́ rí tí ó fẹ́ rí fíìmù tọ́gbà àwọn tó jẹ́ followers di ọwọ́ abẹ̀mí tí ní gbọ́ ẹni $10 mi kò fi ránṣẹ́ mo fún ní èní sí ìjọ́ mẹ́ta Meridi mo kí ẹ kú oríire mo congratulate rẹ ẹ rí àwa mi ẹni bá ṣe báwa máa bínú ara wa máa bínú tẹ́gílà ń bínú ara wa fún bàtà ń já ọ̀rọ̀ ọ̀lú tààtú wa máa bínú ara wa táà ń jà fọ́rọ̀ ọ̀rọ̀ ọ̀lú fa kájọ máa gbàdúrà kọ́lọ̀ ń jẹ́ ní àṣeyọrí torí pé kò sí blọ́gà kankan tó gbọdọ̀ máa yínra ẹ̀ nísìnyí ó dìgbà tí ẹ bá tó láṣeyọrí nígbà tí wàhálà wa tó di kíni tó bá tó yọ ibi tí a ń jà fún kè bọ́ sí wa lọ́wọ́ agbọ́dọ̀ mọ́ yọ àti ìmọ̀ ṣẹ́gun àmọ́ abára wa jà àwa èmi sì kì í bínú oore olóore bọ́lá bá ṣe nǹkan fẹ́mi ìwọ lè bínú o lè pé àwọn sọfíìsì nìkan ni wọn lè yẹ kó jẹ́ ìwọ lọ́mọ torí mi gan kì í ró àwọn èmi gbogbo nǹkan wọ́n lè mi rí gbogbo nǹkan bí oore máa ń rí nǹkan bí àdánwò ni tó bá mọ̀yàn kan lẹ́ni tí máa ń fún ọ ní nǹkan ó lè dọ̀lá kọ́ mọ́ mọ́ kó ṣẹ́ǹkì ẹ̀ torí pé ọ̀nà kan lọ́wọ́ bá àwọn nǹkan lánàá tí a bá ká tó pè wọ́n ti sẹ́ǹdì sí wa bọ̀ nísìnyí gbogbo mẹ́sàgì ogun ò ní reply kì í sì sẹ́ẹ̀ bí wọn ìwọ nìkan kọ́ ni wọ́n rán wọn sí wọ́n ti jíṣẹ́ tọ́tọ́ ti ẹ tán wọ́n lọ ń jẹ́ ń bò mí nìyẹn má jẹ́ kí kíní kan ó fíríkì ẹ kó fi máa wu àwọn yòókù ẹ bí ọ̀lẹ bí ìwà tí wọn mọ̀ ṣe ìwọ láǹfààní kan lónìí nìyẹn ó wá ń wu àwọn yòókù ìgbà tí kíni àwa la wà ń bẹ ara o wọ́n ṣe bẹ́ẹ̀ o mi kì í ṣe bẹ́ẹ̀ torí pé gbogbo nǹkan láyé yìí afẹ́fẹ́ ni tó bá fẹ́ wá síbi lénìí ó lè fẹ́ wá lọ síbòmí lọ́la ìdí nìyẹn tí mo fi ń kí Meridi ọmọ dáadáa ọmọ dùnnú ọmọ dáadáa ní sí èmi personally ọmọ dáadáa ní Meridi ó dì sáàbù rú ẹ̀ wọ́n ní kú iṣẹ́ ló mórí iṣẹ́ yá bí Ọlọ́run bá fi yún náà kí kú iṣẹ́ recognition náà ń pè yẹn kódà kó má rí owó ń bẹ̀ bí wọ́n ti ẹ̀ fún ní ambassador yẹn lásán recognition ní pétọ̀ I recognize ẹ pé òun present I recognize pé òun ṣiṣẹ́ takuntakun pé òun dẹ̀ mọ́ tó ń ṣe tó ẹni bá máa ti ń ṣe náà fún ambassador ẹ gbọ́ bá mi á sì gàyọ̀ọ́lá inú wọn gbọ́dọ̀ bára wa jà kẹ̀ bára wa jà kẹ̀ ẹ̀kẹ́ ọmọ tẹ́ ẹ ní bá mi á sì ẹ̀kẹ́ mi báyàn jà bẹ́ẹ̀ sí wò mí nínú ọkàn mi pínrín mi ń bẹ́ẹ̀ nìkan kan jà ìmọ̀ báyọ̀ yẹn bá mi jáde o wàláhì ìmọ̀ o bá mi ẹ̀kẹ́ ọmọ tẹ́ ẹ ní ìmọ̀ o
kódà láti mo ṣe láìfù tán mo wá rí pé Meridi gba ambassador wá mo ló dùn mí kódà gan tó dún ẹni tó ń wá láìfù báyìí torí ọmọ yẹn ni tó ọmọ dáadáa lọmọ yẹn kò ṣe kó lẹ́ni fọ́tò láàrin kí sọmọ dáadáa tí n bá wálé kó lẹ́rì kò tó bẹ́ẹ̀ yóò mọ àyàmí tí mi lọ ni àbúrò orí TV gbogbo wa ibi kan náà là ń tọ̀ sí àlẹ́ kí ìtọ̀ wa kó múlẹ̀ ibi tá à ń tọ̀ sí yẹn afẹ́ kí bẹ̀ yẹn kó ṣe kó collapse ni mo sì mọ̀ pé Ọlọ́run fi ṣe gbogbo wa àti àwa o ẹ̀rọ Bùkọ́lá Ògbómọ̀ṣọ́ takuntakun gbogbo wa lájọ́ ń ṣe Bùkọ́lá ni o Kódàdì ni o Fẹ́mi Adédèjì ni o Meridi ni o Olóríire ni o Ọ̀rọ̀kù tó pọ̀ TV ni o kátó wá ní bàbá ọlọ́ba níkà àgbà obìnrin yọ̀yọ̀ kábíyèsí bàbá o kábíyèsí àwọn pèdèpèdè l'Ógbómọ̀ṣọ́ nù ọba àwọn búlọ́gà nù lọ́ba níkà wà hàn kátó wá ní Mukadam Abdulaziz tọ́jọ́ ọmọ ọba inú àwọn bloggers tí mo mọ̀ tó pé ṣe bàbá mi mo tún ń ṣe tó pé àgán tọ́ba ni wọ́n ń pín omi kan ìbá lọ Mukadam Aziz ò ní lọ àríṣẹ́ bàbá mi ni mò ń ṣe gbogbo wa bákan náà ni wa àjà o ẹni bá ní àwọn blogger àjà l'Ógbómọ̀ṣọ́ àwọn ọjà o àwọn akànlá kan máa ń bára wa wí ni àwọn akànlá kan bára wí online ní tiwa ni n tá àkàn láìkì nu wàlẹ́ àjà àmọ́ ká bára wí online dáwà láìkì nu káwọ̀ ṣẹ́ ká bára wí kọ̀rọ̀ àwọn ọmọ yóò ṣe ń tiwa á gbèsè online ni pé ẹgbọ́n tí Olóríire ṣe o ẹ wá gbọ́n tí Bùkọ́lá àti Meridi ṣe o n táwà kan mọ̀ tiwa nu àbá àjà ìtọ́jú wọn ṣe yẹn náà akàbí ń fi kẹ̀yìn tẹjọ́ tàwọn kẹlẹ̀ wẹ́ àbí àárín ogun ni àárín wá gún wọ́n pẹ́ torí pé à ń fi ara síta online wọ́n lọ bá àròsọ́ bí ó ní ọ̀gbọ́n tí kìíní kan sọ ni a sọ fúnra wa o torí àfẹ́kẹ́ nìkan kan ṣubú ní gbogbo wa a ò fẹ́kẹ́ nìkan kan ṣubú Meridi ọlọ́run ní yóò jábọ́ Bùkọ́lá Ògbómọ̀ṣọ́ ò ní jábọ́ Kódàdì ò ní jábọ́ Olóríire TV ẹ̀ ní jábọ́ o Bonanza ọkùnrin ogun ò ní jábọ́ Adédèjì Fẹ́mi ò ní jábọ́ bàbá Ọ̀rọ̀kù tó pọ̀ TV bàbá wa Kìndí Ajísìmọ̀ Yáyílù ọmọ gbọ́ ọkùnrin Ọlọ́run ẹ̀ ní jábọ́ o àwọn èèyàn nu ìgbà tí ń ṣe online no bàbá wa àfàgbà Sheikh Dansoro ọkùnrin Ọlọ́run Dansoro Sujawul Arifin Sahibul Bayani wa Tibayani ọkùnrin Ọlọ́run Dansoro fi wálẹ̀ inú àwọn sọ̀rọ̀ l'Ógbómọ̀ṣọ́ inú Justice Forum bí àbárí Dansoro ní Justice Forum lójúmọ́ kan a sì máa ń wá kí pé àmọ́ tí gbọ́n Dansoro gbogbo ẹ̀yin tẹ́ ẹ dúró tí bàbá wa Gandhi Afọlábí ẹ̀yin tẹ́ ẹ fowó dúró ẹ̀yin tẹ́ ẹ fi ọ̀rọ̀ ẹnu yín dúró ẹ̀yin tẹ́ ẹ fi ìjákin yín dúró Ọlọ́run ó jẹ́ ká láṣeyọrí ayọ̀ Ògbómọ̀ṣọ́ padà da ọba Gandhi ní ó borí àwọn ọ̀tá òní ó borí àwọn ọ̀tá ẹ wo ẹ bá ń gbọ́ pẹ́ nìkan gbowó ẹni bá mú ó wá ó fẹ́ ṣe sàárà ni o ẹ má ro gbogbo yẹn ẹ má ro gbogbo yẹn ẹ má ro pé kíní kan dédé tí lọ́gbà tí a bá ti kú lórí ẹsẹ̀ wa wáyé tẹ́yàn kan mọ̀ fún mi lówó tí ìsìn ní gbà tiẹ̀ tí ó sì tún máa fún mi lówó yìí sì gbà tiẹ̀ yóò fún mi gbà tó sì ní fún mi lówó kíláàgìlẹ̀ tí wà ti fún mi lówó. so gbogbo blogger lógún mọ̀ sọ̀rọ̀ ta gbogbo àwọn tó ń jọ́ tó balàṣẹ ẹ má jẹ́ àárí wọn bí èèyàn burúkú o látòrí tèmi tí mo jí àmbásádọ̀ gbogbo wọn yẹn èmi náà gbogbo wọn ẹni tó bá ti gbanú wọn yóò gba fáìnì ni mi kọ́ mo gbọ́dọ̀ mi bẹ́ẹ̀ ìbẹ́ ẹ̀yìn náà lẹ́ pè mí ní àmbásádọ̀ èmi kọ́ bí tèmi kan tí ìsáàtì gé àmọ́ sáà gẹ́gẹ́ àbátọ̀ tèmi àfikẹ́ tó lọ tèmi ọ̀ọ́lọ̀ bá kábíyèsí. Meridi ọmọ dáadáa ọlọ́wọ́ jẹ́ ọ̀dà fún ọ ó sòrìrì pẹ̀lú ògbọ́n ọlọ́ oríire onídìbàjẹ́ obìnrin takuntakun ní ẹ ètò ọgbàyàn wà ní jẹ́ àgbà mọ́ kò ní jẹ́ òpin orí ọgbọ́ ọtí gba ti àmbásádọ̀ Ògbómọ̀ṣọ́ ọgbà tọ̀yọ́ stéètì ọgbà ó tó ń gbà tí ọmọ travel nífa tọ́mọ travel tájọ máa jẹ́ àmọ́ tó bá ti ń gbà máa yọ̀dọ̀ mẹ́wàá o nítorí dìjà nú o ó sì máa ká nọ́mbà mi ó pè mí ní kó o sì ṣe é sí
kó ẹ bá ń táàgì ẹ̀ ó pè mí ni kó ṣe é sí ambassador mo rí tọ́ sáyìn rẹ̀ mo rí tọ́ sáyìn o mo ń wò bá torí sáyìn ni o mo rí o bí oṣù mélòó kan bí ìjẹta gbogbo ṣiṣẹ́ náà lámì ọmọ ni ọmọ àmọ́ lánàá gbogbo ẹni mo rí lóun níjọ́ bàjẹ́ o gbogbo yín ni mo kí àti kóṣẹ́ fọ́tò gbogbo yín pátá ẹkú ṣẹ́ẹ̀lú dáṣẹ́ dúró báwo ṣe sílọ̀ online ẹ̀ ń pàṣẹ lọ ni Mr. Fẹ́mi Adédèjì ọkùnrin dáadáa kò dáṣẹ́ dúró kọ́lọ́mọkún mọ̀ sọ gbogbo yẹn ẹ̀dá dúró ẹ̀ ń sọ́pọ́ọ̀tì lọ náà nìyẹn ọlọ́run níjọ́ bàjẹ́ fún wa àwa aláàbòrí pẹ̀lú ògùn ọlọ́run gbọ́ ẹ jọ ẹ̀yin tó kẹ́ fún mi lẹ́ran ọdún Mr. Bamidasiki ẹ dákun ẹran ọdún mi owó ẹran ọdún mi ò tí ì pè kọ́ bá di pé bóyá ẹ mọ̀ tó kó yà bí kíní ẹ mọ̀ tó wà lówó ẹran ọdún ẹ má jẹ́ kún tún gbẹ́ran ọdún wá lẹ́yìn o lòdì ìjọba jẹ́ fún yín yóò mọ̀ dáa sí ẹ gbọ́ mo fọlá ò ní bẹ́lọ̀ fún gbogbo wa yẹnyẹn fún gbogbo yín gbogbo ẹ̀ lólùfẹ́ wa látòkè dókè mo fi ọlọ́run bẹ́lọ̀ fún yín ọlọ́run ní yẹ wálẹ̀ o ẹ̀yin tẹ́ ẹ dúró ti bàbá wa Ghandi Afọlábí Ọláoyè bíbò ti wù kó rí mo mọ sọ fún yín pé lọ́ọ̀gbà tí bàbá Ghandi ọ̀bá jẹ́ kí gbogbo àwọn èdèrèdè àbútá wọn ń ṣe kó sú àwọn tí mo fún wọn náà mo jáwọ́ ẹ̀yin náà ò gbọ́dọ̀ jó sú yín ẹ gbọ́dọ̀ jó sú yín ẹ gbọ́dọ̀ jó sú yín bàbá mi kan sọ lánàá wọn ní àròsọ́fì àwa ń sọpọ́ọ̀tì ọba lọ nìyẹn à ń tẹ̀ lọ́ba lọ́ọ̀bà tí ó bá ti lè sú ọba kò ní sú àwa náà kò ní sú àwa náà ọlọ́sìn ní jó sú yín mo fọlọ́ ọjọ́ òní bẹ́ lọ́n fún yín gbogbo ọlọ́run àwọn tí ń bẹ lára fa wọ́n lọ wo àwọn tí ń bẹ lára fa wọ́n wá la kẹ́límọ̀ tí kò wá ń wí lẹ́nu báyìí ọlọ́run kó gbàdúrà ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́run Ògbómọ̀ṣọ́ kó fi wọ́n láyà balẹ̀ l'Ógbómọ̀ṣọ́ ọlọ́run má jẹ́ arógún ọba wa Ghandi ọlọ́run fún wọn láyà balẹ̀ ọlọ́run kó wọlé àwọn tí wọ́n ń bẹ ní àràfà kó wọ́n la kẹ́límọ̀ tí wọ́n ń wí lẹ́nu báyìí kó wọ́n la iye orí ìyìn kó wọ́n la gbogbo ayé ní bẹ́ẹ̀ Haúsá ń bẹ́ẹ̀ Yorùbá ń bẹ́ẹ̀ India TV Nìkaranwó kódà àárọ̀ kò sí ìran tẹ́ ẹ bá kò sí ìran ẹni tí ẹ bá dé tẹ́ ẹ bá dé wá dé Mọ́kà tẹ́ ẹ ní rí Mọ́kà lẹ́nìí gbogbo ìran tí ń bẹ lẹ́bàá Mọ́kà kọ́ àṣà ìrànbẹ́ Mọ́kà gbogbo ìran ní bẹ́ẹ̀ ọlọ́run kó wọlá gbogbo wọn ọlọ́run kó fi wọ́n láyà balẹ̀ l'Ógbómọ̀ṣọ́ gbogbo kidnappers ọlọ́run má jẹ́ arímọ́ l'Ógbómọ̀ṣọ́ ní Nàìjíríà má jẹ́ arímọ́ Ọ̀yọ́ sì má jẹ́ arímọ́ àwọn tí wọ́n sì ń bẹ́nu gbèkùn ọlọ́run bá wa tú wọn lẹ̀ ọlọ́run tí wọ́n tú wọn lẹ̀ ọlọ́run lè ṣe bẹ́ẹ̀ kọ́kàn lànà fáwọn ọmọ yẹn kíkẹ́ nìkan tí ó ràn áńgẹ́lì tí ó ràn lọ tí ó sì lọ tí wọ́n lẹ̀ ọlọ́run bá wa ṣe bẹ́ẹ̀ wọ́n láwọn tí ń bẹ ní àràfá gbogbo àwọn tí ń bẹ ní hajj ọlọ́run wọlé àwọn tí wọ́n bẹ́nu gbèkùn àwọn kidnappers ọlọ́run bá wa tú wọn lẹ̀ wọ́n jẹ́ wọ́n jẹ́ wa náà gbé o wọ́n jẹ́ wọ́n jẹ́ wa gbé ibi jáde láhàwọ̀lẹ̀ wà lákùúwátá ìlà bìlàlẹ̀ bá mi ẹ má jò sun yín ọgbà tí o ti sọ ọba Ghandi Afọlábí Ọláoyè báwo náà lẹ gbà fún má jò sun yín bá mi kò sì ní sun wọn pẹ̀lú sun yín tó rà kẹlẹ̀ yín náà ẹ̀yin gangan ní balẹ̀ ṣíà ẹ̀yin gangan ní chief of Shia Nation ẹ padà gbà ọdún láìpẹ́ sá Bami Ayọ̀lá pé balẹ̀ of Shia Nation so ẹ má jò sun yín kò sú àwa ọmọ yín ẹ má jò sú ẹ̀yin náà ẹ dákun bàbá wa Ghandi Afọlábí Ọláoyè kò sú wọn tó bá lè sú yín ó lè sú bàbá náà nígbà bàbá ń wo ẹ̀yìn wọ́n rí wo àwa kọ̀ọ̀kan wọ́n rí ẹ̀yìn kọ̀ọ̀kan báyìí nílùú ọba ni pé bàbá ẹ̀dìsọ́ à ń tẹ̀lé yín ní òjò sú wọn tó bá lè mú sú ẹ tó bá lè wá mú sú yín àbá lè pé àwọn táwọn torí wọ́n ṣe àti ẹ̀rí kó wọ́n appreciate kó lè sú àwọn náà mo gbọ́dọ̀ pé kò ní sú gbogbo yín pátá kò ní sú wa kò sì ní rẹ̀ wá Ògbómọ̀ṣọ́ yọ padà dá ó ṣe bẹ́ẹ̀ ni yọ padà dá Ògbómọ̀ṣọ́ padà dá yọ padà dá so bá mi share program yìí Bami Ayọ̀lá ń pè ní ìsìn owó ẹran ọdún Bami Rabiu Adéwọlé Jímọ̀ Bami Rabiu àwọn eléyìí nígbà tí nǹkan ti ẹ̀ lé yányán Mr. Rabiu wọ́n dúró ni nígbà tí nǹkan ti ẹ̀ lé Mr. Rabiu wọ́n dúró ni wọ́n dúró tán àrọ́bí kò sí nǹkan kan lọ sí àwa ọkùnrin ní ẹ Mr. Rabiu tó wá lè nílùú Èkó àwọn tí a nìyẹn mo kí yín púpọ̀ mo kí yín ẹ má jẹ́ ó sú wa kò sì ní rẹ̀ wá ókè bá mi rí mo ní bá mi ní ó sú wa tì Bami Ayọ̀lá ó sú wa tì
wàláì kò ní sú wa kò sì ní rẹ̀ wá kò ní sú yín. Mo sọ fún bá mi kan lánàá mi sọ fún Sarabiu mo ní tí ò bá ti sú ẹ̀yin bàbá yìí kò lè sú èmi kan yìí kò lè sú èmi tí ò bá ti wá sú yín wàláì kò lè sú bàbá Ghandi Afọlábí tí ò bá sì wá ti tí ò bá ti wá sú bàbá Afọlábí kò lè sú àwa wọ́n lè sú wọn nǹkan tọ̀ ayẹ́gbẹ́ kó kálukú kí n tó lẹ́kọ̀ọ́ mi jẹ́jẹ́ kí a máa bá wọn ṣèkó lókù tọ̀ àmọ́ tọ̀ bó ti kó rí náà ilé làbọ̀ sinmi oko ẹ̀gbọ́ kò ní dáa káyìn má lè àti lọ sílùú èèyàn kọ́ mọ́ wá dáyà jáàyàn àti lọ lé bá bẹ èèyàn kọ́ mọ́ dáyà jáàyàn torí pé àwa ń sọ àwa sì ń sọ ẹ má dá ọtí àròsọ fí o tọba làṣẹ ni o níbi tí bàbá wa Ghandi bá ti lọ bàbá mi nu gbèlèmí náà ń lọ o torí bí tí bàbá bá ti lọ làwọn mr gbogbo àwọn bàbá mi ń lọ ẹ dákun kò ní bàjẹ́ fẹ́ ní kọ̀ọ̀kan wa gbogbo ẹ̀yin tí ẹ wo bá mi Ayọ̀lá ẹ ti láti mọ bó ṣe ń lọ àti àgbò owó rẹ̀ pé ó ti yin bẹ́ẹ̀ nínú mi sì dùn pé mo padà rí kà pé ó sú wa tì wàhálà Ọlọ́run kó ṣàánú iṣẹ́ àwẹ̀ ní ojú ti sú so Ọlọ́run níjọba ìjọba ẹni kọ̀ọ̀kan wa pẹ̀lú ògùn Ọlọ́run lẹ́yìn iléyá látúpàdé ọ̀la ní iléyá èmi náà fẹ́ sọdún mo fẹ́ sọdún so àmọ́ sẹ́rí ìta pa sórí láìfù yìí a sì apadà tán yányán ni o apadà tán yányán torí pé mi ò mú kíní ibi iṣẹ́ kò yẹ kí mi ò ń kà kún kò yẹ kí mi ò kà kún ìgbà mi ò mú bí iṣẹ́ ìgbà mi ṣe content creator so nígbà tí wọ́n dẹ̀ suspend mi gan mi ò ríro nǹkan ẹyọ kan ní dùn mí ni pé kí n rí àwọn nǹkan tí wọ́n ń sọ nǹkan kan pa kábíyèsí tí n wà á rí nǹkan kan dá sí ń bẹ̀ mọ́ nínú mi jù tí mọ́nù mẹ́nu wọ́n suspend ká ní pé tó bá suspend àkáǹtì lé ní báyìí tó bá ṣe Facebook mi lé ní ó tún ṣe live lé ní wàhálà kò ní dùn mí ní ẹ mọ́ suspend yẹn lọ kò ní dùn mí kí ló fẹ́ dùn mí fún àwọn tọ́jú bàbá mi wọ́n ti kó lórí Facebook ọ̀rọ̀ Facebook kọ́ àwa a suspend yẹ àṣìjọ ń lọ ni Akóredé Latifu ìyẹn ti mi gangan Akóredé Latifu nítorí tiẹ̀ ń ṣe ìṣẹ́jú márùn-ún sí ọ̀sẹ̀ dé online ni mo rí pé bísí nìyẹn bá ń ṣe àpọ́gàmù yẹn bó ti máa ń ṣe mo lè pe manager mi ṣé manager mi máa pè Kóredé ni o ṣé manager mi máa pè Kóredé manager yẹn oyè manager yẹn fẹ́ kéré ó kéré má jẹ́ fẹ́ manager má jẹ́ fẹ́ ìyẹn tó tún ju ìyẹn lọ má wọ̀ rí ló ń bọ̀ wá ní padà tó ìyẹn jáde torí pé you want it you are very supportive kì í dá mi dá ó dúró tán tó á lè so Ọlọ́run kó sára nìkan kan wa ó pẹ̀lú wa Mary D lẹ́ẹ̀kan sí congratulations on your ambassadors something báwọn máa ń pòwe náà ṣé ambassador di òun báwọn láti fẹ́ sọ náà okay congratulations more blessings ìdámẹ́wàá mi Mary D àkànnà mi bá wà lọ́wọ́ rẹ kí lè tó sú mọ́jà ajá bá mi sẹ́ǹdì ẹ̀ lónìí ìjọba ìjẹ́fẹ́ ní kankan yìí ọlọ́wọ́ la pé inú mi dùn ṣe tọ́lọ́run bá ṣe fún ẹ gbogbo ọ̀nà kọ́nà tèmi náà tọ́lọ́ tèmi náà bá gbogbo àwọn tó rè mí wà lọ́wọ́ wọn àwọn tí ń wò mí tí orè mi wà lọ́wọ́ wọn ẹ bá mú Ọlọ́run bá mi gbà lọ́wọ́ wọn àwọn tí yóò rí mi wò lé ní báyìí tó bá máa wò ó torí mi wà lọ́wọ́ wọn Ọlọ́run wọlá pé inú mi dùn sí torí Mary D Ọlọ́run jẹ́ kó tèmi náà tètè tèmi lọ́wọ́ àwọn tí wọn ò tiẹ̀ wò mí gan rí tí wọn rí mi torí mi sì ń bẹ lọ́wọ́ wọn Ọlọ́run bá mi darí olórí kọ́kọ́ taari òrè mi sí mi o Ọlọ́run jẹ́ wọn rí tèmi náà ro báyọ̀ ti fún Mary D ní ambassador yìí kan fún tèmi náà dèmi náà lọ́wọ́ o àti ìwà Akóredé kò ní bàjẹ́ báwọn ṣe àpọ́gàmù yìí mo ti wà lórí program náà ti pẹ́ díẹ̀ mo fẹ́ abẹ́ ṣe àwọn iṣẹ́ kọ̀ọ̀kan so Ọlọ́run ìjọba ìfẹ́ ní kọ̀ọ̀kan wa bá mi share program mi kẹtẹ ló fa like a sọdún ayọ̀ pẹ̀lú ògo Ọlọ́run a fi ayọ̀ pàdé o a nígbànújẹ́ sọdún o àgbò oníkan wá pa o a sì rágbò jẹ pẹ̀lú ògo Ọlọ́run ìjà ìlà haúlà ọlákù wátà ìlàbílà Latif sọ wà lẹ́kọ̀ọ́ àbò ti travel gbogbo ẹ̀yin tó lè mi bẹ lọ́wọ́ yín orí ọdún mi wọ́n pé bá mú
àwọn kan ní kọ̀rọ̀ ayé ó yá ju kọ̀rọ̀ ọ̀run lọ ó yá ju kọ̀rọ̀ ọ̀run lọ. Bàbá kan tí mo gbé wá sọ online níjọ́ òní ń padà tún gbé wọn wá sọ online padà nígbà tí gbogbo ọ̀rọ̀ bandit bá lọ, àti àáfà tí ó kọ orin tí mo play lẹ́ẹ̀kan yìí. Àwọn kan promise àáfà yìí ṣùgbọ́n wọn ò tí ì reach out sí wa. Àáfà tó kọrin yìí dákun. Yá ẹ ṣé gan mo dúpẹ́ pẹ̀lú ẹ̀yin bàbá mi, mo dúpẹ́ pẹ̀lú ẹ̀yin màmá mi, gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ bá wa wo fídíò láti ìpìlẹ̀ dópin. Gẹ́gẹ́ mo lè ṣe máa sọ fún wa pé ká má fò, ẹ rí i pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ la fi wò yẹn, ọ̀rọ̀ náà yé wa. Bí nǹkan bá tún ṣe wá ń lọ àníjẹ́ kó fò wá ru àníjẹ́ kó ti wọ́ọ̀dì. Àwọn tá a bá ti wá subscribe, ẹ jẹ́ ká subscribe sórí channel yìí. Àwọn tá a bá ti subscribe ẹ̀kan náà ni ìtùkù ní jákòó nínú àkáǹtì wa kó jẹ́ pé ohun tí bá ti ń lọ lórí channel a ó máa rí wo. Pàápàá jùlọ tá a bá ti wo fídíò tuntun tá ẹ má jẹ́ kó sú ẹ má jẹ́ kó rẹ̀ wá, ẹ jẹ́ ká padà sẹ́yìn. Àwọn fídíò tá a ti ṣe ká tó ṣe lélẹ̀ ọ̀kẹ́jẹ́ ẹ jẹ́ ká wò lọ gbà. Tàbá wá wò lọ gbà ọ̀rọ̀ ní Ògbómọ̀ṣọ́ yóò yé wa, ìbò ní Ògbómọ̀ṣọ́ tí ń gbọ́ bọ́lá bá dé bọ́lá dojúkọ yóò wá yé wa dáadáa bí ibo lọ̀rọ̀ ti wọ́ wá. Ǹjẹ́ bó ṣe ṣẹlẹ̀ láyé ọba àti ọba Ghandi ṣé bẹ́ẹ̀ náà ló ń ṣẹlẹ̀ bọ̀ látẹ̀yìn, ẹ rí wípé ohun gbogbo làwọn àṣìṣe tẹ̀lé tí wàá máa yí wa bá wọn yóò máa yí wa papọ̀. Ní tí bá tún wá ń ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà yìí náà bá ti sọ sáré tẹ̀lé ṣe yẹn bẹ́ẹ̀ ohun gbogbo tí bá ti ń wá yóò máa gbé sí i lọ́wọ́. Ẹ ṣé gan, ilé ayé wọn náà kò ní bàjẹ́ jẹ́ máa kò ní nira, ẹ tún máa retí omi.